ẹ̀yin ọmọ nàìjíríà tẹ láǹfààní àti máa gbọ́ wá káàkiri àgbáńlá ayé adúpẹ́ lọ́wọ́ Elédùmarè àti fojú gan ní Bíọ́dún o. Bíọ́dún lẹ̀ ń wò lójú fọ́nrán yìí, kódà ń gbà rí Bíọ́dún ń sọ̀rọ̀ ilẹ̀kùn. Tẹ́ ẹ̀ bá gbàgbé ọmọ kékeré kan tó kọ rẹ̀ ń jẹ́ Àjọkẹ́, ta pé àwọn òbí rẹ̀ ń wá. Ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni, tí bàbá wọn ti kú láti kékeré, tí wọ́n tọ̀ ìyá wọn lọ sékòó, àbí ká níyà wọn kó wọn lọ sékòó. Àjọkẹ́ ṣàlàyé wípé wọ́n lọ fòun lọ́sìn síbì kan tóun bá wọn taṣọ lóṣòdì, kó tó di pé gbà wàhálà pọ̀ òun sá kúrò ńbẹ̀, òun pàdé Bíọ́dún náà lẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí. ẹ ọmọ nàìjíríà tẹ láǹfààní àti máa wò wá, ẹ dákun ẹ dábọ̀, ipò tí a padà bá Àjọkẹ́ lẹ́yìn tí a fọ̀rọ̀ wá Bíọ́dún lẹ́nu wò, ipò tó bà ní lẹ́rù púpọ̀ ni. Gbogbo ẹ̀yin abiyamọ ayé, gbogbo ẹ̀yin ẹlẹ́yin ijó àánú, láṣẹ Èdùmàrè ẹ ní fojú sunkún ọmọ. Láṣẹ Èdùmàrè Ọlọ́run ó bá yín tọ́mọ yín, yóò bá yín wo ọmọ yín. Ọ̀tọ̀ ni kéèyàn ọmọ ọtọ́mọ, ọ̀tọ̀ ni kọ́lọ́run wo ọmọ, kọ́lọ́run bá yàn tọ́ àwọn ọmọ ẹ̀ sójú ọ̀nà. Elédùmarè yóò bá yín tọ́ àwọn ọmọ yín sójú ọ̀nà, àwọn ọmọ yín ò ní ṣìrìn, wọn ò ní ṣìṣe, wọn ò ní ṣẹ̀ṣẹ̀ gbé. ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ní dóòlà ẹ̀mí Àjọkẹ́. Bíọ́dún sọ̀rọ̀ ilẹ̀kùn, ó dá àwọn àyè kan Bíọ́dún fúnra rẹ̀ bú sí gbé pé òun ò mọ̀ pé àìsàn tí ń ṣọmọ yìí, òun ò mọ̀ pé yóò padà wá le tó yìí, àìrí kan ṣe kan ló jẹ́ kóun mọ̀ ọ̀sá káàkiri. Lẹ́yìn tá a fọ̀rọ̀ jómitó rẹ̀ pẹ̀lú Bíọ́dún tó ṣàlàyé gbogbo báwọn ti ṣe jọ rìnrìn àjò, a padà tún dọ́dọ̀ Àjọkẹ́ ń bi wọ́n gbé sí. Àlàáfíà ò jẹ́ fọmọ yìí rárá, inú ìnira lọmọ yìí wà, kódà kàkà kéwé àgbọ̀n ó dẹ̀ kòkòkò ní ń le sí. Àjọkẹ́ lẹ̀ ń wò lójú fọ́nrán yìí, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ní dóòlà ẹ̀mí Àjọkẹ́. báwo lọ ṣe ṣe báyìí. ẹ dákun ẹ dábọ̀ ẹ̀yin abiyamọ, gbogbo ẹ̀yin onínú dídùn ọlọ́rẹ, gbogbo ẹ̀yin abiyamọ táyì náà nígbàgbọ́ pé ẹ jèrè àwọn ọmọ yín, iṣẹ́ ọmọ ó jìnnà fún yín jẹ. ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ní ran Àjọkẹ́ lọ́wọ́, ẹ ti ara Àjọkẹ́ sin Ọlọ́run. Bàbá ní àbá wo gbogbo ìrìn tí Àjọkẹ́ àti Bíọ́dún tí wọ́n jọ rìn gbogbo rẹ̀. èèyàn lè fẹ́ máa wò pé bí ohun ojú ń wá lójú rí, ṣùgbọ́n ẹ dákun ẹ dábọ̀ ẹ má jà á wò bẹ́ẹ̀. ẹ já dóòlà ẹ̀mí Àjọkẹ́ kọ́mọ ì má bá ilé yìí rìn. báwo lọ ṣe ṣe báyìí. àwọn details àwọn nǹkan tẹ́ fi nǹkan ránṣẹ́ sí, tẹ́ fi ṣe gbogbo rẹ̀ ó ń bẹ lójú fọ́nrán yìí. Kódà bá a ti ń sọ̀rọ̀ yìí, òní Wednesday on the 5 àbí tó wá máa di ọ̀la Thursday, Àjọkẹ́ gbọ́dọ̀ dé FMC nílùú Abẹ́òkúta. Bàbá kú òǹbí á dé ilé ìwòsàn FMC, á ra àwọn lọ́gàá ń bẹ̀, á sì bá wọn sọ̀rọ̀. ẹgbọ́n tí Bíọ́dún fúnra rẹ̀, ẹgbọ́n tó wí ńgbà tí àfọ̀rọ̀jomitó rọ̀ pẹ̀lú rẹ̀. ibi tẹ́ ẹ̀ ń wò yìí, àdúgbò kìnìlẹ̀ ń wò yìí, Àgòrò Abánikọ́lé pipeline ní Ṣàngó náà lẹ̀ ń wò yìí. ibi ojú orin lẹ̀ ń wò yìí, ìkọjá rẹ̀ lọ́hùn láti lọ rí Àjọkẹ́ bí wọ́n gbé sí kò dáa rárá. àgbèdè Abẹ́òkúta lọ́la. ẹgbọ́n tí Bíọ́dún bá wa sọ nígbà tá a fọ̀rọ̀ jómitó rẹ̀ pẹ̀lú rẹ̀. Abíọ́dún. bẹ́ẹ̀ sọ. Bíọ́dún kí ni? Musbau. Bíọ́dún Musbau. Ògúndípẹ̀. ṣé Bíọ́dún Musbau ni àbí Bíọ́dún Ògúndípẹ̀? Ògúndípẹ̀ ní dádì mi. Ògúndípẹ̀. Ògúndípẹ̀. jẹ́ Musbau bẹ́ẹ̀ sọ. bẹ́ẹ̀ sọ. now ọmọ ìlú wo ni wọ́n báyìí? Ìbàdàn. Ìbàdàn. ìyá iṣẹ́ wo ló ṣe? pátì ni mo ń ṣe sàn. car part, but for now mọ́tò mo ń wà sà. o kọ́ṣẹ́ car part? bẹ́ẹ̀ sà. níbo ló ti kọ́ṣẹ́? ọ̀dọ̀ Ọ̀rọ̀bọ̀. níbo nìyẹn? Sunday Jàǹkárà. ní Jàǹkárà bẹ́ẹ̀ sà. lẹ́kọ̀ọ́. ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bá iṣẹ́ wo ló ń ṣe? lọ́wọ́lọ́wọ́ báyìí mọ́tò mo ń wà sà. mọ́tò ló ń wà bẹ́ẹ̀ sà. báyìí. ìwọ tó mọ ọdún mélòó báyìí? 28 years sà. 28 years. bẹ́ẹ̀ sà. yá ọ̀rọ̀ ọmọ Àjọkẹ́ yìí báwo ló ṣe jẹ́? Àjọkẹ́ mo pàdé ẹ̀ ní lórí ìrìn. sọ̀rọ̀ sókè. mo pàdé Àjọkẹ́ ní lórí ìrìn ní ìyànà pàjá. ìgbà tí mo dẹ̀ pàdé ẹ̀, mo dẹ̀ bá sọ̀rọ̀, àjọbára sọ̀rọ̀. níbo ló pé òun lọ nígbà tó pàdé ẹ̀? ó ní òun lọ sí Ṣódì. ok.
mo dẹ̀ ní ó dà báwo la máa ríra báwo la máa ṣe ó dẹ̀ ní òun máa padà wá wò mí ní ìyànà pàjá ó dẹ̀ lọ sóṣòdì ìjọ́ kejì ó padà wá wò mí ní ìyànà pàjá ìgbà tí kò rí mi ní ìyànà pàjá ó dúró ẹni tí mo use mọ́ ní ìyànà pàjá ó dúró sọ́dọ̀ ẹ̀ so ìyẹn ló ti wá pè mí pé Àjọkẹ́ ti wà ní ọ̀dọ̀ òun ní ìyànà pàjá pé kí n wá mo dẹ̀ dé ìyànà pàjá ìgbà tí mo dé ìyànà pàjá tí mo rí èmi àtẹ́jẹ́jọ́ sọ̀rọ̀ ìgbà tẹ́jẹ́jọ́ sọ̀rọ̀ mo béèrè ẹrù àwọn fámìlì ẹ̀ náà mo béèrè lọ́wọ́ ẹ̀ ó ní àwọn fámìlì. àwọn ọ̀rọ̀ wo lẹjọ sọ. ó ní àwọn fámìlì òun bóun. kó tó di pé fámìlì ó lẹjọ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wo lẹjọ sọ. àwọn ọ̀rọ̀ pé afẹ́fẹ́ ra afẹ́ ṣe gbá afẹ́ ṣàrọ̀ gbọ̀n òun lèmi àtẹ́jọ́ sọ. ok pé mo láìkẹ́ pé mo nífẹ̀ẹ́ pé mo fẹ́ fẹ́ ó dẹ̀ accept ìgbà tó dẹ̀ accept fún mi mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ níbo làwọn parent ẹ̀ wà ó ní Abẹ́òkúta òkè ṣe oní nọ́mbà mọ́mí ẹ̀ lọ́wọ́ ṣe oní nọ́mbà dádì ẹ̀ lọ́wọ́ ó ní dádì òun ti kú ṣe oní nọ́mbà mọ́mí ẹ̀ lọ́wọ́ ó ní rárá òun ò ní nọ́mbà mọ́mí òun lọ́wọ́ ó wá fún mi ní nọ́mbà baálẹ̀ ó ní àwọn ní ọ̀kan tó ń jẹ́ baálẹ̀ nọ́mbà baálẹ̀ mo pe baálẹ̀ tí bá pe baálẹ̀ á ní àwọn ò gbọ́ nǹkan tí mi ń sọ máa gbé fún Àjọkẹ́ náà fúnra rẹ̀ pé kó pe baálẹ̀ yẹn kó explain ọ̀rọ̀. ta ni baálẹ̀ báwo ló sọ pé baálẹ̀ jẹ́ sóun. ó ní bàbá dádì òun àbí nǹkan kan ló pe baálẹ̀ yẹn fún mi baálẹ̀ yẹn dẹ̀ máa ń pè ìgbà táyà ò dẹ̀ yá náà lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí náà tó jẹ́ pé kìíní. fọ̀rọ̀ pé ara ẹ̀ ò yá lẹ́yìn mẹ́ta yìí sílẹ̀ nígbà tó pàdé Àjọkẹ́ yẹn ẹ̀mí tó ti rí Àjọkẹ́ olè ó máa ń wá láti Òṣòdì. bẹ́ẹ̀ sà. níbo ló pé òun ń gbé lóṣòdì iṣẹ́ kí ló sọ pé òun ń ṣe lóṣòdì. ó ní àǹtí òun kan wà lóṣòdì gbọ́dọ̀ àǹtí òun yẹn lòun máa ń lọ lóṣòdì. gbọ́dọ̀ máa lọ lóṣòdì. bẹ́ẹ̀. èyí tí wọ́n sọ yìí sìn ní ìgbà yẹn èrè tó rí ọmọ yẹn ń gbà yẹn ọmọ yẹn á tó ọmọ ọdún mélòó ń gbà yẹn. ìgbà tí mo béèrè ìjẹ́ lọ́wọ́ mi 15 years ló pè fún mi sá. nígbà yẹn fún mi sá. èyí tó ń sọ yìí tó tọ́dún mélòó tó ti pàdé ẹ̀. tí mo ń sọ yìí tí ó bá tẹ̀ wọ bí i 2 years bá. 2 years báyìí. bẹ́ẹ̀ sá. so yẹ túmọ̀ sí pé Àjọkẹ́ ẹjọ́ wà fún ọdún méjì ni. bẹ́ẹ̀ sá. ok tí o bá mọ̀ àbí o dẹ̀ mọ̀ tó kàn ń fẹ́ máa pa irọ́ nígbà tó pàdé ọmọ yẹn wà níbi age 12 and 13 between 12 and 13 because Àjọkẹ́ ọmọ 15 years ní báyìí ọjà kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ń bolo mú ọmọ yẹn lọ. gbàdá mo ní ó ní bo mo ń gbé mo ní mo escort pẹ̀lú dádì mi ni ó dẹ̀ ní ó yá pé kò sí wàhálà pé ká máa lọ sí ọ̀dọ̀ Palẹ̀mí lèmi àti ẹ̀ wà. èrò náà ń pè ní Palẹ̀. ọ̀dọ̀ dádì mi. ṣé dádì náà ń pè ní Palẹ̀ èdè wo ni Palẹ̀ yẹn. no ẹ má bínú kọ èdè wo ni èdè Palẹ̀. Yorùbá náà ní sá. Yorùbá ni wọ́n ń pè yàn ní Palẹ̀ nínú slang. ok máa gbọ́ máa sọ̀rọ̀ ẹ lọ́mọ gbọ́ ẹ wá dọ̀rọ̀ dádì ẹ. àṣà àdọ̀rọ̀ dádì mi èmi àtẹ̀jọ́ wà ń bẹ̀ fọ èmi bìsínà bí i 2 months 3 months la fi wà ń bẹ̀ kí bàbá náà tó bínú pé níbo mo ti rí Àjọkẹ́ pé ká kúrò lọ́dọ̀ àwọn bàtà jẹ́ kúrò lọ́dọ̀ wọn ọ̀dọ̀ mọ́ èmi mu lọ. níbo lọ̀rọ̀ dádì ẹ tẹ́jọ́ wà yẹn. ìjókòó ń bíbá yìí. níjókòó mi báyìí náà ni. ọ̀dọ̀ mọ́mí ẹ̀ ń kọ́ bọ̀ lọ́dọ̀ mọ́mí ẹ̀. ọ̀dọ̀ mọ́ èmi ní ṣáìdì last bus stop. last bus stop. last bus stop náà ń pè bẹ́ẹ̀. ní ṣáìdì Ajégúnlẹ̀. ṣáìdì Ajégúnlẹ̀. ó ní ẹ lò bí 2-3 months lọ́dọ̀ bàbá bó tẹ̀ jẹ́ pé ọmọ yẹn sọ pé bí oṣù 5 sí 6 làwọn ló ń bẹ lẹ́jọ́ ló ń bẹ good and fine. ẹ̀rọ ọ̀dọ̀ mọ́mí tẹ́ dé kí ló wá ṣẹlẹ̀. ọ̀dọ̀ mọ́mí ta ìbẹ̀rẹ̀ á wà títí pàtó yá mọ́ èmi náà bínú wọ́n ní èmi àtàjọkẹ́ pé a lè máa stay sọ́dọ̀ àwọn pé a lè máa gbé lọ́dọ̀ àwọn lọ́ba ìpín ṣe mọ̀ pé ilé ọkọ ni àwọn wà wọ́n kọ́ fìgbà kan lémi àti ẹ̀ kúrò lọ́dọ̀ wọn gbogbo ìgbà tó lémi àti ẹ̀ kúrò lọ́dọ̀ wọn wọ́n á sọ fún Àjọkẹ́ mo ní ìṣòro pé mọ́ èmi ó ti di wàhálà báyìí tó ń pé mọ́ èmi ti hate mi dádì náà ti lé mi kúrò ní ọ̀dọ̀ wọn kí ló wá fẹ́ ká ṣe báyìí. ṣé o ti lóyún gbà yẹn. kò tí ì lóyún gbà yẹn gbà yẹn mo wá ní ó dà pé iṣẹ́ tèmi náà fẹ́ stay. ifun ní ọ̀dọ̀ bàbá kò tí ì lóyún tàbí kúrò ń bẹ̀. kò tí ì lóyún tàbí kúrò ń bẹ̀. ok. ọ̀dọ̀ mọ́ èmi náà kò lóyún tàbí kúrò ń bẹ̀. ok. mo ṣáà sọ pé Àjọkẹ́ o ṣáà pẹ́ ní tìmí ti dàrú báyìí mo ṣáà fẹ́ lé ní
ọ̀dọ̀ mi ní táìmù yẹn ó ṣàtọ́ mi pé òun lọ sí Òṣòdì ìgbà tó lọ sí Òṣòdì tó dé láti Òṣòdì ló di pé ó sọ fún mi pé òun lóyún oyún dúró sí ara òun àgbàdo gan ló ti wá bá mi níbi tí mo sọ fún yín pé mo ti ń ṣe. ìwà tẹ kó ọ̀dọ̀ mọ́mí ẹ yẹn níbo lẹ́jọ́ lọ ń gbé. àgbàdo la wà. sáìdì bo lágbàdo. àgbàdo gangan ní kí ló ń porúkọ yìí báyìí níbi tó ti ń wọ mọ́tò Òṣòdì abúlé Ẹ̀gbá. ṣé o rẹ́ǹtì lé síbẹ̀ ni. mo escort lọ́dọ̀ yàn bẹ́ẹ̀ ni. ẹ̀jọ̀ scott ń bẹ́ẹ̀ náà ni. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ sà. ok. bàbá dẹ gbé bẹ́ẹ̀ for a main time mo fi sọ fún pé kó máa lọ ìgbà tó Àjọkẹ́ dẹ̀ lọ tó dẹ̀ padà wá ó sọ fún mi pé òun ti lóyún oyún ti wà lára òun nìkan lẹ́sẹ̀kẹsẹ̀ dẹ̀ mo pe Màlẹ́mí dẹ̀ ní pé ká máa bọ̀ bàtà rẹ̀ dọ́dọ̀ Màlẹ́mí confam pé oyún wà lára ẹ̀ tó tọ́ so gbogbo ìyẹn àyè tún bẹ̀rẹ̀ sí gbogbo ìyẹn nìyẹn pé Àjọkẹ́ èmi dẹ̀rẹ̀ tí má ti jáde láàárọ̀ bẹ́ẹ̀ ó ti dalẹ̀ kí n tó wá sí ilé tí má jáde bẹ́ẹ̀ ó dalẹ̀ kí n tó wá sí ilé Àjọkẹ́ fi bímọ. níbo ló bímọ sí. ọ̀dọ̀ mọ́ ẹ̀mí. ṣé hospital lẹ gbé lọ ni àbí bo lẹ gbé lọ ó ní ilé alágbo lẹ gbé òun lọ. ibẹ̀ yẹn náà alágbo ọmọ ilé alágbo bíi hospital náà ni wọ́n máa. ok mi fẹ́ kí gbogbo kíní kó lọ́ǹgì jù ǹjẹ́ gbogbo yẹn ṣé o mọ̀ kí wọ́n wà Àjọkẹ́. o mọ̀ pé wọ́n wà so Àjọkẹ́ sọ fún ẹ pé òun ní family. mi tún béèrè lọ́wọ́ ẹ̀ sọ pé dájú òun ti kú. mọ́mí ẹ̀ ńkọ́. ó ní pé mọ́mí òun ò sí lọ́dọ̀ dájú òun mọ̀ pé mọ́mí òun ti dẹ̀bí òun nù pé mọ́mí òun ti lọ fẹ́ ọkọ mi pé òun ò mọ nọ́mbà mọ́mí òun lọ́wọ́ òun ò mọ. kò dẹ̀ sọ fún ẹ pé òun ní ẹbí lábẹ́òkúta. mo tún sọ ó sọ fún mi pé òun ní ẹbí lábẹ́òkúta mo ní kájọ lọ ó ní òun ò lè débẹ̀. ó lóun ò lè débẹ̀. aláì. nǹkan tó fi hábọ̀ ẹ̀ fún odidi ọdún méjì nìyẹn ọmọ 15 years ìgbà tó wá bí ọmọ kí ló wá ṣẹlẹ̀ kí ló ṣe ọmọ. ìgbà tó wá bímọ ó bímọ ẹ ìgbà tó bímọ tán wọ́n ní hospital ló wà tó fi bímọ ìgbà tó dẹ̀ bímọ tó àṣe gbogbo. wọ́n máa sọ pé hospital ilé alágbo ló sọ pé òun bímọ sí ṣé wọ́n gbé lọ hospital ni. ilé alágbo yẹn bí hospital. kí ló tó wá ń pè ní hospital ṣé hospital ní ilé alágbo ni. ẹnìyẹn ní ó ní pálọ̀ ńlá. ẹnìyẹn jẹ́ ó ní pálọ̀ ńlá so wáyé jẹ́ doctor tó sọ pé hospital. so now ó wá bí ọmọ kí ló wá ṣẹlẹ̀ sí ọmọ yẹn. ìgbà tó dẹ̀ bímọ kí a tó mú ọjọ́ nímì ọmọ yẹn padà ìgbà tó ọmọ yẹn padà. ó padà síbo. ọmọ yẹn kú. kẹ́ tó ṣe nímì. Àjọkẹ́ sọ pé ẹ ṣe nímì. àṣe nímì. ṣé òun parọ́ ni àbí. ẹni tó bí ọmọ ó ní ó lè ṣe ìkómọ pé bí after 41 days lọmọ yẹn padà kú. yes sir ṣe ìkómọ ṣe ìkómọ rárá. kí ló ṣe ọmọ yẹn. torí Àjọkẹ́ gan fún alárẹ̀ gan ara ẹ̀ ò yá òun ni ò jẹ́ ká lè ṣe ìkómọ ara ẹ̀ ò tí ì mókun dáadáa òun ni kò tẹ ọmọ yẹn dẹ̀ kò súnmọ́jọ́ ìkómọ débi pé bóyá pé a fẹ́ ṣe ìkómọ. so after tí ọmọ yẹn padà àṣà wọn ní ká àṣà lọ sin ọmọ yẹn ìgbà tí dájì ti ní kí n má wá sí ọ̀dọ̀ wọn mọ́tò ti lé mi ní ọ̀dọ̀ wọn òun ló yẹ kí n sin ọmọ yẹn sí àgbègbè mọ́ ẹ̀mí pẹ̀lú ibi ọmọ yẹn la fi sin sí àgbègbè mọ́ ẹ̀mí bẹ́ẹ̀. pé tó sọ sin ìgbà wo ni ó tó gbà o tó bí ọmọ tọmọ kú ní oṣù wo nígbà wo ló ṣẹlẹ̀. nínú April ni sà. April last year 2024. bẹ́ẹ̀ sà. bẹ́ẹ̀ sà. ok kí ló wá ṣẹlẹ̀ sájọkẹ́ báwo ló ṣe wá bára ẹ̀ ní ipò tó wà yìí. kó tí ṣẹlẹ̀ ni pé àwọn oògùn tí nọ́ọ̀sì yẹn fún wa àtàwọn àgbo tí nọ́ọ̀sì yẹn fún wa tá bá ní pé kó mu kò ní mu kó lóògùn kò ní lóògùn kó máa gbo kò ní máa gbo so mi mọ nǹkan tó ṣe lẹ́yìn yẹn ju oògùn tí ò lò tí ò máa gbé yẹn lọ sá. kí ló wá fà tí gbogbo ara ẹ̀ fi wú tínú ẹ̀ fi wú tí gbogbo ara ẹ̀ wú. wàláhì tàláhì mi mọ kankan pa. ṣe bẹjọ ń gbé ni. ẹ̀sà tí má ti lọ bí iṣẹ́ láàárọ̀ ó dalẹ̀ kí n tó dé tí má ti lọ bí iṣẹ́ láàárọ̀ ó dalẹ̀ kí n tó dé mo dẹ̀ try àti explain fún yín bẹ́ẹ̀ pé ibi tí mo ti ń ṣiṣẹ́ àṣẹ library ti bẹ̀rẹ̀ ni
so ọlá pé mò ń ní. but òun rí i pé ọmọ yìí pé ó sick ó wà nílé ara ẹ̀ ń wú ó lóun lọ́ọ́ bí iṣẹ́ ṣé gbogbo ìgbà tí ara ẹ̀ fi kọ́ bẹ̀ sí ní wú tó sick yẹn ṣé okùn àbádọ́ ẹ̀ sí lé ń bẹ̀ ni tí wọ́n fi ń lọ bí iṣẹ́ tó ṣe kinní kan àti pé ìgbà tó ọmọ yẹn tó ara ẹ̀ bẹ̀ sí ní wú tó bẹ̀ sí ṣe bẹ́ẹ̀ yẹn ipa wo lẹ gbé step wo ni wọ́n take nígbà tó ti pọ́ ọmọ yẹn bẹ̀ sí ní sick ara ẹ̀ ń wú ẹsẹ̀ ẹ̀ ń wú tó di pé ó débi tó wà yẹn. ìgbà tó ara ọmọ yẹn ń wú pé ó débi tó wà yẹn wọ́n ní àgbo pé ká máa ra àgbo máa ra àgbà máa ra gbogbo ẹni mo rà tọ́dẹ̀ bá mi treat ẹ̀ tára ẹ̀ fi wà òkè fún ara ẹ̀ gan ló sọ pé àáyún ọkàn òun fa ilé lábẹ́òkúta mo ní pé ká jọ lọ ó ní òun ò lè mú mi dání. nígbà tára ẹ̀ ti wú tán. ara ẹ̀ ti wà òkè ara ẹ̀ ti wà òkè padà Àjọkẹ́ ó ní òun lọ sọ́dọ̀ àwọn ẹbí òun pé àáyún ẹbí òun yún òun ó dà jẹ́ ká jọ lọ ọ̀rọ̀ tí mi sọ bíi 3 days làjọkẹ́ fi bá mi fà nínú ilé tó sọ pé mo lè tẹ̀lé òun lọ Abẹ́òkúta mo lè tẹ̀lé òun lọ òun ò lè mú mi mọ àwọn ẹbí òun kinní kan wọ́n Àjọkẹ́ kí ni mo ṣe fún ẹ tó lè tẹ́lẹ̀ yìí jẹ́ kí n tiẹ̀ mọ ọ̀kan náà àwọn fámìlì ẹ̀ ó ní rárá. ta ló wá gbé Àjọkẹ́ tó lọ jálẹ̀ ní randa l'Abẹ́òkúta. wọn ò jálẹ̀ randa l'Abẹ́òkúta. ta ló wá gbé lọ sí Abẹ́òkúta. fún ara ẹ̀ ló pe ń máa tọ́jọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa ló pe ń máa ń máa kan tajọ wà lẹ́gbẹ̀ẹ́ níbi tá à ń gbé ní Àgbàdo ń máa yẹn ló pè wọ́n dẹ̀ jọ. ṣé ni ẹni ya dada. ẹni ẹ ló ń jẹ́ ìyá dada. ok. ẹni tó dẹ̀ gbẹ̀bí fóun náà ìyá dada lẹ́ni yẹn ń jẹ́ so ó dà pé ìyá Michael ni ìyá dada tó gbẹ̀bí fún Àjọkẹ́ yẹn ó dà pé ìyá Michael ni wọ́n pè òun pẹ̀lú ìyá dada tó ọmọ Michael yẹn ó dà pé ó ní dada lórí so ẹni tí àwọn escort lọ́dọ̀ ẹ̀ ìyá dada lòun náà so nǹkan tó ṣẹlẹ̀ tó fi gbé orúkọ yẹn sí ara wọn nìyẹn òun máa yẹn dẹ̀rẹ̀ òun máa yẹn ló bá mi mú lọ sí Abẹ́òkúta ń gbà yẹn lọ. ok now ok ìwọ lọ ní kí wọ́n máa gbé lọ sábẹ́òkúta. ní kí wọ́n máa gbé lọ sábẹ́òkúta. ó ní wọ́n máa ló bẹ́ẹ̀ mú lọ sábẹ́òkúta ń gbà yẹn. òun ló sọ pé òun lọ sí Abẹ́òkúta pé báwo mo lè sọ pé ọkàn òun pé ó ń fa ilé ní Abẹ́òkúta. tọkàn yẹn fa ilé pẹ̀lú condition tó wà yẹn pẹ̀lú situation pé gbogbo ara ẹ̀ wú gbogbo inú ẹ̀ ga gbẹ̀sẹ̀ ẹ̀ ga yẹn. wọ́n ti treat ẹ̀ sá. wọ́n ti treat ẹ̀. so nǹkan tó ń sọ ń sìn ni pé kò sí nǹkan tó ṣe Àjọkẹ́ àbí. rárá sá. àbí nǹkan tó ń sọ ni pé o ò mọ̀ wípé ọmọ yẹn ara ẹ̀ wú ó nípèníjà o ò mọ̀. yes sir ìgbà tó bímọ tán tí kíní tẹ̀ sọ èyí tó jáde sí lára sá wọ́n ní kí n lọ ra àgbo mo yìí dì lọ ra àgbo. kí ni nǹkan tó jáde sí lára. tí ara ẹ̀ wú tára ẹ̀ ṣe gbá tára ẹ̀ wọ́n ní kí n lọ ra àgbo yẹn mo lọ rà á fún wọ́n bá mi fi jó lára ó dẹ̀ tún mú wọ́n bá mi fi jó lára ó dẹ̀ tún mú ìyẹn ìyá dada tí mo ta sọ̀rọ̀ tán sì wọ́n fún mu wọ́n dẹ̀ fi ń jó lára ara ẹ̀ dẹ̀ ti lọlẹ̀ ara ẹ̀ ti wà òkè kó tó sọ pé òun lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí òun àáyún òun yun àwọn ẹbí òun jẹ́ kí n tẹ̀lé ẹ ó ní rárá pé kí n má tẹ̀lé òun ni wọ́n máa fi mú lọ sí Abẹ́òkúta. ṣé wọ́n lọ fún ọ lówó tó fi gbé lọ ni. wọ́n máa yẹn gan fún alára ẹ̀ wọ́n máa yẹn fún alára wọn. ṣé wọ́n lọ fún ọ lówó mọ́tò ni. ṣé wọ́n lọ fún ọ lówó mọ́tò fi gbé lọ sábẹ́òkúta ni. mi ì fún wọn lówó mọ́tò. ìwà ni wọ́n bẹ̀ gbé lọ sábẹ́òkúta. ìgbà tí wọ́n máa yẹn dábẹ́òkúta. so now ń sìn ó sọ pé ó lọ àgbo ó ṣe kinní kan fún ó ra àgbo ó ra gbá ó ra wo good and fine ọmọ yìí kàkiri àgbọn ó dẹ̀ kókókó ló tún lè sí condition tó wà òun náà lọ fún ẹ rí láti ijọ́ yìí wá tí a ti ń wá ẹ tí a ti ń pè ẹ níbo ló gbà níbo ló lọ tó fi orí sọmọ ẹ nígbà tí káàtì nígbà pé o mọ̀ ń pa nǹkan tó ṣe ẹjọ́ wà ó bímọ fún ẹ inú ẹ̀ ń wú ṣe kinní kan ìgbà tó wá níṣòro tó wá di pé ọmọ yẹn ò lè rìn kò lè dúró kò lè jẹ kò lè mu kò lè ṣe ọkàn mọ́ kí lè tó wá àbádùn ọmọ yẹn tó wá sá lọ. sọ̀rọ̀ sókè o. mo ò sá lọ sá gáàjì ni mo wà. ó ṣàgbọ́ pé ara ọmọ yẹn pé ọmọ yẹn wọ́n ń gbé káàkiri tó kò wá òkè. kò sówó lọ́wọ́ mi kò síṣẹ́ lọ́wọ́ mi ẹ̀sà mi ní nǹkan tí mo lè even gan láti àárọ̀ àná mi ṣẹ̀ṣẹ̀ ń jẹun àárọ̀ báyìí ni iṣẹ́ mi ò bọ́ síra wọn rárá
ẹni tí ń gẹ́. tíṣẹ́ ò bá bọ́ síra wọn ṣé ó yẹ kó wá ní sùúrù ṣé tíṣẹ́ ò bá bọ́ síra wọn ṣé ó yẹ kó wá àbádùn odindi èèyàn ọmọ tó rí pé ìṣòro báyìí ló ní tó lè jẹ́ pé kó dé kọ́mọ yẹn kó tó di pé ara ń wúwo sí kí o ṣe gbàṣà ẹjọ́ wà ní ẹjọ́ ń kópa káàkiri ìwọ ló mú ọmọ yìí tó mú sọ́dọ̀ ṣé o mọ̀ pé yẹn gan-an nígbà tí ẹ̀kọ́ accost ọmọ lọ́nà tó gbé sọ́dọ̀ tó ṣe nǹkan tó ń pẹ̀lú ẹ̀ tó dẹ̀ jùlẹ̀ ni náà sìn kí nìkan tó fẹ́ kí lọ́nà àbáyọ báyìí kí lálẹ́ báwo la ṣe lè ṣe àbí ó fi nǹkan kan ṣe ọmọ yẹn ni ṣé ó lò fún nǹkan kan ni. ìlú kankan fún mi fi kankan ṣe o káwọn ọmọ Nàìjíríà lè ṣe báyìí. ẹ ṣàánú mi ni o káwọn ọmọ Nàìjíríà ṣàánú mi ni mi mọ kankan pa ẹ kọ́ tó ṣe mi mọ kankan pa ẹ ẹ ṣàánú mi o. ìmọ̀ kankan pa ọ̀rọ̀ Àjọkẹ́ mi kankan tó ṣe òṣòwò náà mi iṣẹ́ mi ò jọra wọn. àná náà mo fẹsẹ̀ rìn látàgbàdo dénú arépo ń bíbà yẹn torí mi fi wá wò ìnáwó lọ́wọ́ iṣẹ́ mi ò jọra wọn rárá. ẹ jọ̀ọ́ ìṣàánú mi sá. kí la lè ṣe báyìí. káwọn ọmọ Nàìjíríà gbà mí ní sá ìṣàánú mi. ṣùgbọ́n ṣé ìwọ náà ṣé olúwa tó wè ṣé ìwà tó da ní ọkàn ẹ ṣé ìwà tó wè ṣé ìwà tó da ní nígbà tó mú ọmọ 12-13 years tó gbà sọ́dọ̀ tó tẹ̀ gbò pé jẹ́ ń lọ mọ fámìlì ẹ̀ jẹ́ ń lọ mọ ibi tó ti jáde wá kìíní kan tó kàn gbé sọ́dọ̀ bẹ́yẹn tó sọ pé o ti níyàwó tó fi bímọ tó fi ṣe gbogbo ẹ̀ tọ́mọ fi kú. kò sọ fún mi pé 13 years lòun 15 years ló pé rẹ fún mi. àti 13 àti 15 ewu ló ṣé tó wáyé pé àbúrò ẹ ní ọjọ́ ọmọ 13 or 15 years tẹ́nìkan wá gbé tó kàn gbé tó gbé sọ́dọ̀ tó fún lóyún tó bímọ tó ṣe gbogbo ẹ̀ tí wọ́n bá padà rí irú ẹni yẹn ṣé inú ẹ̀ á dùn sí. mọ́mì ẹ̀ ń sìn mọ́mì ẹ̀ ń kọ́ tó lágbọ́ pé mọ́mì ọmọ yẹn náà bá mọ́mì ẹ̀ ṣiṣẹ́ bá wọn ta fún lójú ó ṣe gbá ṣà o. bẹ́ẹ̀ ni gan mo ti rí wọn sí ó ti ṣe díẹ̀ tí mo ti rí wọn ọmọ Àjọkẹ́ ìmọ̀ ìjà là ń balẹ̀ lórí náà mo ti rí mọ́ èmi sí ó ti pẹ́ lẹ́yìn àárọ̀ yìí tí mo gbóhùn àti ìrọ̀lẹ́ àná tí mo gbóhùn wọn ó ti gbóhùn wọn sí ó ti pẹ́. anyway ẹ̀bẹ̀ ló fẹ́ bẹ gbọ́ ọmọ Nàìjíríà báyìí lẹ́ẹ̀kan sí. ọ̀rọ̀ mi lọ́wọ́ ni o ọ̀rọ̀ mi lọ́wọ́ ni o. àwọn fámìlì ọmọ yìí kí ló fẹ́ sọ fún wọn àwọn fámìlì ọmọ yìí àwọn fámìlì Àjọkẹ́ tó ń wá tó ń ṣe wá látijọ́ yìí kí nìkan tó fẹ́ sọ nípa ti àwọn fámìlì ẹ̀. gọ́jọ́ kó má bínú ẹni tí máa rọrùn ọjọ́ ẹni tí máa rọrùn èmi ní orí nǹkan jẹ́ mi inú lọ́wọ́ mi kọ́ ràn mí lọ́wọ́ gbogbo ẹ̀ máa ṣẹ́tù. ṣé o promise ń sìn pé tọ́mátẹ̀ wàá ràn ẹ́ lọ́wọ́ ọmọ yìí ò ní abandon ẹ̀ mọ́ wàá dúró tì í tó fi bára ẹ̀ fi máa yá tájíǹdà fi máa jẹ́ fún. mi lọ́bi kankan mọ́ gan bá. látijọ́ yìí sìn tó ti ń sá káàkiri òun náà o bá tẹ́ kó olówó lọ o ṣáà ń jẹun at least tí ó bá tẹ̀ wá rí bẹ́ẹ̀ náà ká nígbà pé ewu ẹ̀ tẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn náà tí ó mọ̀ ń pa ẹ̀ àbí kinní kan àbí tí ó tẹ̀ yí ẹ mọ́ ìgbà tó mọ̀ wá sick ó yẹ kó lè dúró kó ṣáájú ẹ̀ pé at least ọmọ ẹ̀ kó tẹ̀ wá okay kó padà sọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ láyọ̀ àtàlàáfíà. gbogbo ẹ̀ máa jọra wọn báyìí sá. báwo ló ṣe máa jọra wọn. ọmọ Nàìjíríà gbà mí lẹ́nu ibẹ̀ mọ́ kí twenty ẹ̀ máa wà pẹ̀lú báyìí sá mo náà máa wà pẹ̀lú báyìí. kí lorúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Ibrahim Abíyèsí Abíọ́dún. Abíọ́dún níbo kí lorúkọ gáà tó ti ń ṣẹ́ sìn. Àgbàdo ọjà ó lẹ́sẹ̀ clear abẹ́ ẹ̀ ń ṣe kinní kan gangan ó dẹ̀ ṣúwọ̀ pé òtún ní sálọ tó bá sá lọ tó bá tó àbádọ́ ọmọ ẹ̀ kí ni kan ṣe fún ẹ. mo lọ ẹni bí ẹ. tó bá sá lọ tó bá tó àbádọ́ ọmọ ẹ̀ kí ni kan ṣe fún ẹ. anything tó bá ti wọn ọmọ Nàìjíríà gan kọ́ ṣe fún mi.